أكبر الله أكبر كل الخلق قد جاروا الله أكبر كل الخلق قد جاروا وراء للهدى والكل قد داروا. pẹ̀lú àṣẹ bàbá wa ọba wa nílùú Ẹdẹ. Allahu Akbar. wọ́n ní gbogbo ẹni ó bá tọrọ kóhun náà láti bọ̀ tán re. Ja'alallahu yaf'alu ma. bíi ti bàbá wa Arimiyahu tójú wọn dá tẹ́yìn wọn ò bàjẹ́ yìí. Yakataru min qadarin wallahu muqtaru. wọ́n ní kó fọwọ́ rẹ méjèèjì kẹsàrà sọ́lọ́ nǹkan Allahu Akbar lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Rabbun la sharika lahu. wọ́n ní kó kẹsàrà sọ́lọ́ ó tún sa wọn wọ́sọ̀bà tó fún ọ lọ́wọ́ náà. Yusarrifu al-amra tasrifa wa yaqdaru. àyìnmáyé ẹ̀dá ló lọ́wọ́ tó fẹ́ gbé tọ́lọ́hún òjò orí gbé má lónìí. Ya malikal mulki. wọ́n ní kó pariwo pé Allahu Akbar lẹ́ẹ̀kan náà. Ya man la wathira lahu. àwọn kan fẹ́ sọ̀rọ̀ nínú ayé lónìí Ọlọ́run ti gba ọ̀rọ̀ lẹ́nu wa. Al-mulku gawal agiyaru agiyaru. ìkẹ́ Ọlọ́run àti orí àjẹjẹ tẹ́ kí ó máa bá aṣíwájú ayé àti tọ̀run Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. àbọ̀sẹ́kùnrin àsálátù bàbá wa ọba wa àgbà nílùú Ẹdẹ ẹ bá ń ṣe séwù fún wa. Ṣéhù. gbogbo tí Ọlọ́run bá sọ̀padà sí Búdà ọlọ́mọdé ó bá bàbá. Amina. mo kí bàbá mi Mọ̀lánà Sheikh Dawud Alfanla. Adamallahu hayatahu wa dhikruhu. mo kí bàbá wa Mọ̀lánà Sheikh Najmuddin al-Kubra. Adamallahu hayatahu. mo kí bàbá wa Ibn Bayan bàbá wa ìjọba bàbá wa Lábẹ́kúta bàbá wa nìbàdàn bàbá wa Mudir. mo kí bàbá wa Adékílé kún ẹ̀yin náà lẹ́dẹ̀ ẹ̀yin náà ní lọ́rin kò sí ẹni tó lè yọ yín pé kì í ṣe lọ́rin níyín gbogbo ohun téèyàn fi jẹ́ lọ́rin ní bẹ lọ́dọ̀ yín ọlọ́mọsàjà rí bàbá pẹ́. Amina. mo kí bàbá wa Ọlọ́run ló mọ ẹrú ẹ̀. Adamallahu hayatahu. mo wá kí gbogbo ẹ̀yà Imam mi ní ọ̀rọ̀ púpọ̀ àmọ́ mo fẹ́ kílé ọ̀rọ̀ méjì. ọ̀rọ̀ àkọ́kọ́ ń bẹ yóò dá lérí gbogbo àwọn àfáà nítorí pé ìjókòó tá a wà yìí ìjókòó àwọn àfáà ni owó dé dákun tẹ̀lé mi ni o. Kakumullah. bí ìjókòó bá rí báyìí lọ́dọ̀ international àfáà Mọ̀lánà Sheikh Abdul Fatai Al-Thaqafi àti bàbá wa Sheikh Ridwan àtàwọn àyókù. Adamallahu hayatahu. mẹ́sẹ̀gì tèmi lónìí méjì ni àkọ́kọ́ ń bẹ gbogbo àwa tá à ń jẹ́ ọ̀dọ́ àfa àti ẹni tí Ọlọ́run ní kí àlùbáríkà àwọn tó bí ràn tó ní double promotion àtàfà àtẹ́gbẹ́ Facebook ló sọ̀hún náà dàfà ẹjọ́ ń kálukú wa kálọ̀ lè mú mi ní déédéé kun wa àbùkù tá à ń kẹra wa lóde ó ti pọ̀ jù àbùkù tí ń ka àwọn àfáà lérí Facebook lọ́tún lọ́sì ó ti pọ̀ jù àwa gẹ́gẹ́ fúnra wa àtúwá ìfàtì àbùkù fúnra wa àwọn rìn kankan rán mọ́ lónìí kọjá bí àfáà kan bá jáde tó ní star bóòlù ẹsẹ̀ máa bú
àbí bòun lòun náà ṣe máa búyàn mẹ́sẹ̀gì mi ni pé yá amira nasi. Ya amiran nasi. àfáà ni mo pe gbogbo ẹ̀yin àfáà. Bil ma'rufi mujtahida. ẹ̀yin àfáà tẹ́ ẹ máa sọ fáwọn èèyàn pé ẹ ṣe dáadáa ọlọ́run ní a ṣe dáadáa tẹ́ ẹ máa pa àwọn èèyàn láṣẹ pé dáadáa ni ẹja ṣe. Wa irọ́ àmìlà bil munkari taharo. gbogbo ohun tó burú jù láyé lónìí ọwọ́ àwọn àfáà wọn ń bá. Ibùdó. wọ́n bá ní wọ́n gé èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n bá wọ́ a lọ wọ́n ní lọ́dọ̀ àwọn àfáà. ọ̀kan ló tún ṣẹlẹ̀ ní Kòròdú láìpẹ́ yìí tó tún kun èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ nígbà wọn tún wádìí rẹ̀ wọ́n lọ àfáà lòun náà. Ibùdó bìnà fúsìkà. gbogbo àwọn àfáà tá a bá fẹ́ ṣe wáàsí. Ibùdó bìnà fúsìkà. ẹ jẹ́ ṣe wáàsí fúnra wa. Qabla an-nasi kulli mun. abá débi pé tí wọ́n bá ní kálọ̀ mi ò ṣe wáàsí ó yẹ kó jó tì inú àfáà lónìí. Wa awsiha wa tiluma fi suratil Baqara. ìwọ náà máa lọ lè ka tọ́lọ̀ ń sọ nínú Suratul Baqara pé atamuruna an-nasa bil birri. Wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba fala taqilun. mẹ́sẹ̀gì mi nu o fún gbogbo àwọn ọ̀dọ́ tá a fẹ́ jọ àwọn bàbá yìí níjọ́ tí àwọn bàbá yìí ń bẹ ní ọ̀dọ́ bíi tiwa yìí opportunity táwa ní ìwò ni níjọ́ náà tí àwọn àgbàlagbà tí wọ́n jókòó bẹ́ẹ̀ bá lérí ìwọ̀n kan ni tó bá fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn àgbàlagbà bí ò bá rọra kò ní sọ mí mà bọ́lá ń bá wa gbé ọ̀làjú dé tí wọ́n ń gbé máìkì fún gbogbo àwọn ọ̀dọ́ àfa tí wọ́n ní a máa sọ̀rọ̀ ká máa ṣe wáàsí kó kálukó jẹ́rìí ìwó fapò mẹ́sẹ̀gì àkọ́kọ́ nù. mẹ́sẹ̀gì mi ẹlẹ́ẹ̀kejì òun ni pé bàbá wa Mọ̀lánà Sheikh Dawud Alfa ńlá Damallahu wa hayatahu. ẹ dákun ẹ bá wa sọ fún àwọn tí wọ́n tún jẹ́ ìmáàmù nítorí pé Mọ̀lánà Sheikh Nasiru Al-Kabari Allahu ta'ala anhu. wọ́n kú ò láàfáà kékeré ní gbogbo àgbáyé ní Nàìjíríà nìkan níjọ́ tí Mọ̀lánà Sheikh Adam tí wọ́n ṣe alìsílámù fi Nàìjíríà nínú àwọn àfáà tó kọ tẹ̀kìrísù rẹ̀ tẹ́lì kò lè táláyà ní mọ́lá kàbára wa ní àwọn mọ̀hálàfáàtì tí ò níye káwárí ẹnìkan kó wá jáde láyé kó jáde sí gbogbo ayé lónìí ní orin tí mọ́lá kàbára ti kọ tí mọ́lá kàbára ń sọ pé ya Rasulullahi usibiyadi watadara kini fantahabi antaya mokotaru musitanadi wa ilayka liyawma munqalabi adaki ani walidukumo fakasata ridao namo tasabi inahakun salimana baitukumo kana tile ahawa sufi torabi min sikiri kun torabun lamu yushibihu da rami rayabi rubama abuki isa sukira lafusotun tahani kafi likutubi samatale agada abiba. Akokumullah. Ya Rasul. Mọ́lá kàbára wọ́n kọrin náà ó mi gbogbo ayé kẹ́nìkan wá ní ó wá jáde wá ní ya Rasulullah usibiyadi tá à ń wí à ń kà nẹ́bì lọ́lọ́hún. ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni ó bá ka kàsídà náà ó ṣe ìsìrákù billahi ó ṣẹbọ ló ń tọ̀hún. gbogbo bí wọ́n bá ti wá ka kàsídà náà kí wọ́n bọ́ ta kọ́ fún tọ̀hún létí. alifitinatu naima wala anatullahi ala man istahkasaha Sheikh Nasiru Al-Kabari. Sheikh Nasiru Al-Kabari
والعلم Mọ̀lánà Ṣéhù Násírù Kàbárà àwọn gẹ́gẹ́ ni mà. يبني الرجال على الإحسان بالعلم. Mọ́ra Kàbárà nàró àwọn èèyàn ni. Onísúfí tí ó ta Kàbárà láyà ní gbogbo àgbáyé yóò múra. هو ذو تصوف. Bí wọ́n máa ń pèrè onísúfí, Mọ́ra Kàbárà gan ni súfí. بالمعروف معروف. Bá lẹ́yìn gbajúmọ̀ nínú mímọ́. Ọ̀gá ni Mọ́ra Kàbárà. فهو تقي الذي ذو القول ذو حلم. Àfáà ni Kàbárà tí gbogbo àgbáyé bí wọ́n bá dé àwùjọ tí wọ́n lọ kọ́nfẹ́rẹ́nsì tí gbogbo àwọn èèyàn ń sọ̀rọ̀ bí Mọ́ra Kàbárà bá gbọ́rọ̀ àwọn ọmọ alárúbáwò tó máa fi wọ́n ṣèrànwọ́ ni. عداوه لم يزال في تندمه. Gbogbo àwọn tó bá Mọ́ra Kàbárà ṣọ̀tá wọn ò yẹ wọn ògbó tí wọ́n sábàámọ̀ láyé lónìí. لأنه فقد البركات بالشتم. Nígbà tí wọ́n ti kẹ̀yìn sí Kàbárà báyìí làlùbáríkà yìí ti dágbére fáwọn náà. من هل في داره Mọ̀nà hálà fi dárì yìí. يهوي مغانمه. Sọ fún ọ yóò lè mọ iye o. Ẹni yòówù tó bá sọ̀kalẹ̀ sílé Kàbárà. يهوي مغانمه. Ọ̀pọ̀ yìí pé ọ̀rọ̀ kú kọjá ká máa lu bàndírì lásán. ويرتقي بكمال لغالب النعم. Gbogbo téèyàn fi pé ló kó délé ìparí ọ̀rọ̀ mi máa kánà fi ní àmì. ما كان في النعم. Gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń bá ṣàánú yín nínú ayé. فليحسن أولى به. Gbogbo ń tọ́lọ̀ fún yẹn fi ṣe dáadáa o. وكل نعمة دنيا سوف تنكسر. Gbogbo alátẹ̀yàn ní láyé yóò padà bọ́ lọ́wọ́ rẹ̀ ń jọ kan ni. كم من أناس بأمس كانوا ملوك لنا. Àbáàní mélòó la fẹ́ kà nínú àwọn èèyàn ńláńlá tí Ọlọ́run kó ayé lé lọ́wọ́ lánàá. بالمال Wọ́n ní owó. والفضل Wọ́n ní ọlá. صاروا اليوم يفتكرون. Tí wọ́n máa kọjá tí wọn ò tí ì ní jáde ńlé tó ń kálukú ọlọ́lẹ̀ dúró títì tí wọ́n ní wọ́n ń bọ̀ wá. Àwọn ni wọ́n kọjá láàrin èèyàn lórí tẹ́lifíkò mọ́. Ìwọ tó o bá ń bẹ lérí ọlá fọlá rẹ̀ ṣeré o. Wasalaamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ á gbé Ọlọ́run tóbi jàmá. Gbogbo wa táwọn náà fẹ́ lápàtúmọ̀tán rẹ̀ ẹ jẹ́ á gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí i. Mo kí bàbá wa Gbodofu Ọlọ́run mẹ́sàn-án ìjà rí wọn pẹ́ o. Ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run ọlá kún wọlé afá kan. Tẹ́ bá wo wá sí yẹn èpè òpó ń bẹ àlàyé ọ̀rọ̀ ni. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtàárín rẹ̀ ẹ wo bí tán wá sọ̀kalẹ̀ sí ó ṣe déédéé ń ta torí ẹ̀ jòkó. Àárín yẹn ó ṣe déédéé àtúbọ̀tán wọ́n sì bẹ̀rẹ̀ dáadáa mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run yóò san yín Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Gbogbo àtà jòkó lápapọ̀ àwọn èèyàn kan wà tó ṣe wípé nínú mídíà wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ kọ́rọ̀ ó kú kó kú lọ bẹ́ẹ̀ wọ́n ní kí òun má fèsì. Because bí èèyàn bá fèsì fẹ́ tí ò ní padà wá jáde wá fèsì ìka ló ń tọ̀ wọ́n already. Ìka ó kàn sọ gíláàsì yóò sọ̀kúta lo gíláàsì yóò sá lọ ni. Báwọn àfọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jáde ìyá Osun náà bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Ẹ lọ́ọ́ wo ẹnìkan ìnídàkọ rẹ̀ àgbà fún àbáyé ni. Tó bá ti bẹ̀rẹ̀ báyìí nísìnyí yóò sá wọlé. Tó bá ti sá wọlé kò tún ní jáde mọ́. Tó bá tún níjọ́ mi yóò tún wá lẹ́kọ̀ọ́ nǹkan míì Súfì náà fẹ́ pa ẹsẹ̀ òun kò ní kú. Àbá Gbodofu nǹkan ò ní sàlàfíà yín o. Ọlọ́run jẹ́ máa bẹ pẹ̀lú dáadáa. Wọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run wala la hawla wala quwwata. Nísìnyí báyìí